jà wọn lówó mo dẹ̀ ti promise wọn pé má fi lè kúrò mi. Dáwọn olùwọ́ èmi ẹ̀. lọ àmì ìjọ Kí ló ń ṣe lẹ́bí báyìí? Ká ló wọ́n ṣe orin kíkọ? Babe, yes, ẹgbẹ́ Joy of Life ni. Joy of Life! Ká ló mọ ẹgbẹ́ yìí? Ó bu ayé ni. Ẹgbẹ́ yìí kò yàtọ̀ sí oníbàárà. Honey, gbogbo nǹkan tí ẹ̀ ń sọ níta gbogbo ẹ̀ ni mo gbọ́. You know what? Can I have the check now? ẹjọ mà Mama, ẹjọ mà ẹjọ mà eégún lẹ́yìn àti tìbò mi mo fi bẹ̀ yín. Ẹjọ́ check yẹn ó wà very very important. ẹjọ mà Ẹ dákẹ́! ẹ ṣe mà ẹ ṣe mà Ẹ ṣé mà. ẹ ṣe àdúpẹ́. Ẹ mọ̀ nǹkan tí máa ṣe, mo máa ka 1, 2, 3. After that, mi ì fẹ́ rí anybody nínú ilé mi àti ọkọ mi. Lẹ́yìn mi àti ọkọ mi mi ì fẹ́ rí ẹnì kankan. Àmọ́ o, èèyàn kan lè dúró nínú ilé o. Ẹ wá. ẹ wo ẹ jẹ́ kí mi ṣe jà lóbìnrin lè ní. Kí ló ń ṣe yín? Kéèyàn kan dúró náà ẹgbẹ́ stop gbogbo argument yìí mẹ́rin. Ẹ má bínú sá. ẹ má bínú sá. Ẹ má bínú sá. Okay. Èyí tó máa dúró, yeah? Èyí tó wá fẹ́ dúró nu yín, ó máa fi ọwọ́ ara ẹ̀ gbé ọmọ sí. Oh babe, why? It's okay. Can I have the check, please?